ike ìfowósí náà ni àbí credit card, bẹ́ẹ̀ni. ike tówó máa ń wà nínú rẹ̀. Ike tó wá wà ní rárá o. Ike tá a lè fi gbowó jáde. Rárá o. Content creation. Creation. Kì í ṣe content creator. Content creation. Àwọn tó máa ń ṣe eré tán fi máa ń dáyàn lára yá. Rárá. Content creation ni ìfígí tí wọ́n fi máa ń tu yẹn oríṣi méjì ni. Ṣùgbọ́n èyí tá à ń sọ yìí, ọ̀pá yìí ní tiẹ̀, ìkan wà tó rí sọ́rọ́ tó wá ní pẹlẹbẹ, èyí tí ò wá ní pẹlẹbẹ yẹn, òun ni ọ̀pá. Èdè Gẹ̀ẹ́sì tí gbogbo wa fojú sí lọ́pọ̀lọpọ̀ ká túbọ̀ ṣẹ́ra kù díẹ̀ náà sínú èdè Yorùbá wa. Torí gbogbo àwọn ìbéèrè tán bí mi lónìí mi rò bóyá mo gbọ́ rí láyé tèmi o. Torí pé kí ni Gẹ̀ẹ́sì òun ló pọ̀ jù nínú gbogbo nǹkan tí èmi bá máa ń sọ, èdè tí mo máa ń sọ àti ìhùwàsí mi, ìhùwà Gẹ̀ẹ́sì mo máa ń wù. So fún ìdí èyí mo gba ẹ̀yin ará ilé nímọ̀ràn pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mú èdè wa ní ọ̀kúnkúndùn. Ẹ ǹlẹ́ o, èèyàn wa nílé lóko lájò àti lẹ́yìn òde níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ àti láti máa wo ìkànnì wa, ìkànnì ojúlówó Yorùbá. Orúkọ mi ò yí padà, Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni orúkọ mi. Ní ìrọ̀lẹ́ yìí mo wà pẹ̀lú, kí ni orúkọ yín? Kazeem Fatia Ọláìtàn. Abilékọ Kazeem Fatia Ọláìtàn. Ọlá gbogbo wa kò ní tán o. Lónìí gẹ́gẹ́ bí ìṣe wa, ìbéèrè mẹ́rin ni a máa bi wọ́n léèrè. Ìbéèrè kọ̀ọ̀kan ó gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ó gbé pọ̀n. Ìyẹn ni pé tí ẹ bá ní oore ọ̀fẹ́ láti gba gbogbo ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin, ẹ máa gba 2,200 náírà ni ẹ máa jẹ. Ṣùgbọ́n ẹ ó rí dájú wípé láti òkè dé ìsàlẹ̀ tá a fi máa parí ètò yìí, ẹ ò sọ èdè mìíràn tó yàtọ̀ sí èdè Yorùbá. Lórí èdè mìíràn tí ẹ bá sọ tó yàtọ̀ sí Yorùbá tí ẹ bá sọ, a máa yọ 200 náírà lórí ẹ̀. Ṣó yé yín? Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ gbédè? Mo gbọ́ tátátà. Ǹjẹ́ màṣà? À ń ṣe, Ọlọ́run sì fún wa ṣe níwọ̀n tá lè ṣe. Tọ́ ó dáa. Ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún credit card? Ike ìgbowó náà ni ike ìfowósí. Credit. Kí ni credit? Pé credit èèyàn gba owó náà ni. Fún bí àpẹẹrẹ ká ní pé mo gba kíní kan pẹ̀lú credit. Credit ni mo gba kíní o. Credit èèyàn lè pè ní àwìn. Àwìn. Kí wọ́n ní debit card? Kí ni credit card jàre? Credit card ni mo fẹ́ sọ. Credit card. Ike ìfowósí náà ni àbí credit card. Bẹ́ẹ̀ni. Ike tówó máa ń wà nínú rẹ̀. Ike tó wá wà ní rárá o. Ike tá a lè fi gbowó jáde. Rárá o. Debit card ni lébé ìyọwó ní debit card ní tiẹ̀. Ẹ mọ̀ pé a ní debit card, a tún ní credit card, àbí bẹ́ẹ̀ kọ́? Debit card ni lébé ìyọwó. Èyí tá a fi ń yọ owó, ìyẹn ni ATM card yín. Credit card òun ni lébé gbèsè. Credit card yẹn tiẹ̀ òun wọ́pọ̀ gidi gan ní ìlú èbó. Credit card òun ó wọ́pọ̀ gan. Credit card lébé gbèsè òun ni credit card. Ìbéèrè àkọ́kọ́ ó ti lọ. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó lọ báyìí. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún content creation? Content creation. Apèròdára. Apèròdára. Àbí a fi èrò dá ènìyàn lára yá. Àbí ká pè ní àwọn tí wọ́n máa ń fi. Content creation. Creation. Kì í ṣe content creator.
Content creation. Àwọn tó máa ń ṣe eré tán fi máa ń dáyàn lára yá. Rárá. Content creation ni ìfèròdára. Content creator ni afèròdára. Creator, ẹni tó ń ṣe, òun ni creator, òun ni afèròdára. Bí ó ṣe ń ṣe yẹn, òun ni creation. Content creation, ìfèròdára. Lára tó yẹn tẹ́ bá ní iṣẹ́ wo ni ẹni yẹn ṣe content creator ni èyí tẹ́ fà sọ pé content creator ni wọ́n sọ pé afèròdára ni. Kí ló ń ṣe? Mo ń ṣe content creation ni. Ìfèròdára ni mò ń ṣe. Èmi gangan ni afèròdára. Nǹkan tí ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ti lọ. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. Kí ni à ń pè ní ọ̀pá? Ọ̀pá. Béèrè. Mi ò rò bí mo gbọ́. Ọ̀pá. Ọ̀pá. Bẹ́ẹ̀ ni Kò ọ̀pá. kí ń ṣọparun. Ọ̀pá. Kò ń ṣọparun. Ọ̀pá. Mi ò mọ tó jọpa. Ọ̀pá ni ẹ mọ ọkọ̀ ojú omi. Àwọn ọkọ̀ ojú omi. Ẹ mọ̀ pé ọkọ̀ ojú omi yẹn gan-an ń pè ní ọkọ̀. Àwọn tó máa ń wà, àwọn ni atukọ̀. Ṣé wàá mọ igi tí wọ́n fi máa ń tu yẹn? Oríṣi méjì ni. Ṣùgbọ́n èyí tá à ń sọ yìí, ọ̀pá yìí ní tiẹ̀. Ìkan wà tó rí sọ́rọ́ tó wá ní pẹlẹbẹ. Èyí tí ò wá ní pẹlẹbẹ yẹn, òun ni ọ̀pá. Tó kàn jẹ́ wípé igi lásán ni. Òun ni ọ̀pá. Ṣó yé yín bẹ́ẹ̀? Èyí tó ní pẹlẹbẹ yẹn, òun ni àjẹ̀. Dòdò àjẹ̀. Èyí tó ní pẹlẹbẹ yẹn, ẹ ṣá mọ̀ pé oríṣi méjì ni. Èyí tó ní pẹlẹbẹ yẹn, òun ni àjẹ̀. Dòdò àjẹ̀. Èyí tí kò ní pẹlẹbẹ, òun ni ọ̀pá. Ṣé ẹ ti mọ nǹkan tí ọ̀pá jẹ́ bẹ́ẹ̀? Ọ̀pá wọ́n fi máa ń tukọ̀. Ìbéèrè mẹ́ta ti lọ. Ìbéèrè tó gbẹ̀yìn tó jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin, òun ni eléyìí. Irú àwọn ọmọ wo ni à ń pè ní ọ̀yìnyìn? Wọ́n ní ọ̀yìnyìn lọ́mọ yẹn. Ọ̀yìnyìn ni jàre, ẹ má dá lóhùn. Ọ̀yìnyìn ni. Àwọn òbí ẹ̀ ló dẹ̀ fà á. Ọ̀yìnyìn ni. Ṣé ká sọ pé bí àwọn ọmọ tó rorò àbí? Kì í ṣe ọmọ tó rorò. Mo gbọ́ tí mo fẹ́ sọ mọ́ o. Àwọn akẹ́bàjẹ́ ọmọ, òun ni ọ̀yìnyìn. Òun là ń pè ní ọ̀yìnyìn. Àwọn akẹ́bàjẹ́. Àwọn ọmọ tó ti rà. Àwọn ni ọ̀yìnyìn. Tọ́, ìhà yín ni a ó rí wọn. Tọ́, ìyá wa, àwọn tí wọ́n ń wò wá nílé, ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn. Mi ò bá ní pé èdè Gẹ̀ẹ́sì tí gbogbo wa fojú sí lọ́pọ̀lọpọ̀ ká túbọ̀ ṣẹ́ra kù díẹ̀ náà sínú èdè Yorùbá wa. Torí gbogbo àwọn ìbéèrè tán bí mi lónìí mi rò bóyá mo gbọ́ rí láyé tèmi o. Torí pé kí ni Gẹ̀ẹ́sì òun ló pọ̀ jù nínú gbogbo nǹkan tí èmi bá máa ń sọ, èdè tí mo máa ń sọ àti ìhùwàsí mi, ìhùwà Gẹ̀ẹ́sì mo máa ń wù. So fún èdè èyí, mo gba ẹ̀yin ará ilé nímọ̀ràn pé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mú èdè wa ní ọ̀kúnkúndùn àti àṣà wa. Ká mọ̀ lọ́mọ fi kó mọ́ dàbí èmi tí mo ti fojú èdè mi gbolẹ̀ tí mi rí kankan sọ nínú gbogbo rẹ̀. Tọ́, ẹ̀yin èèyàn wa, ẹ ṣeun tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. Ìkànnì yín náà ni ìkànnì ojúlówó Yorùbá. Fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ darapọ̀ mọ́ wa kí ẹ tẹ̀lé wa ká jọ máa gbé àṣà,
ìṣe àti èdè wa kájọ máa gbé ní arugẹ torí kó má bàa bàjẹ́. Ó dọwọ́ yín, ó dọwọ́ mi, ó dọwọ́ gbogbo wa. Orúkọ mi ò yí padà, Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdékun náà ni. Bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ gbọ́wọ́ wa tàbí tí ó fẹ́ bá wa dòwò pọ̀, ẹ kàn sí wa kí a jọ ṣiṣẹ́ papọ̀. Ẹ ṣeun, a dúpẹ́. Ó tún dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.